fàlànà àti fàkàyọ̀dé olórí kunkun wọn ní tá a bá wí fọ́mọ ẹni á gbọ́ orí ọ̀kẹ́rẹ́ kókó láwo bí kúfọ́nà ṣe dábọ̀ rẹ̀ fún wọn tí ó dé kìlọ̀ fún wọn tó pé kí wọ́n má lépa ẹ̀mí òun. ẹ lọ wo kúfọ́nà ní orí Liberal TV ní orí YouTube láti fi lè wọn nǹkan tí ó gbẹ̀yìn fàlànà àti ìfàkàyọ̀dé. ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí bóyá ẹ̀yin ṣe ń ṣe alábàápàdé fídíò wa fún ìgbà àkọ́kọ́. Múfì tí a fẹ́ máa ṣe rìvíw ẹ̀ fún wa ní èní òun ni kúfọ́nà, múfì tí actress Oyètọ́lá Ẹlẹ́mọ̀ṣọ́ tí wọ́n produce tí ó dẹ̀ wà ní orí Liberal TV ní orí YouTube. ẹ jẹ́ kí a lọ wò ó. Múfì náà jẹ́ múfì tí ó dùn púpọ̀ púpọ̀ tí ó sì tún kọ́ni ní ẹ̀kọ́. Bàbá àti ìyá èyí tó ń ṣe ọkọ àti ìyàwó ni wọ́n lọ sí oko aláwo tí aláwo sì dáfá fún wọn pé ọmọ iná òun ni ó wà nílẹ̀ tí ìyá tó sì padà lọ lẹ́yìn láti lọ tọrọ ọmọ náà. ẹ wo àròyé ò kágbọ̀n, ẹ má jẹ́ kí n sọ púpọ̀ fún yín nínú sinimá náà fún yín láti fi lọ wò ó láti jẹ́ kí ó yé yín sí i torí pé múfì náà jẹ́ múfì tí ó kọ́ni lẹ́kọ̀ọ́ gan-an wípé tí ojú bá ń pọ́nyàn kéèyàn mọ ìgbésẹ̀ èyí téèyàn fẹ́ gbé nígbà tí ojú bá ń pọ́nyàn kéèyàn má lè káwọ́ àbámọ̀. ẹ lọ wo sinimá náà lórí Liberal TV ní orí YouTube láti fi lè kọ́ ẹ̀kọ́ kún èyí tí ẹ ti mọ̀ lórí tẹ́lẹ̀. Bóyá ẹ̀yin ṣẹ̀ ti wo kúfọ́nà, ẹ̀kọ́ wo ni ẹ̀yin rí kọ́ ní inú múfì náà? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Àti fún àwa tí a ti wò, ẹ jẹ́ ká lọ wo múfì náà torí pé múfì náà dùn púpọ̀ púpọ̀ ó sì tún kọ́ni ní ẹ̀kọ́. Kí a lọ wo bí ìyá ṣe gbìyànjú pé òun ṣàfẹ́ bímọ tí ó lọ gba ọmọ iná. Kí a lọ wo bí ọmọ iná bí ó ṣe fi ojú àwọn èèyàn rí tó ní inú ìlú. Bó tilẹ̀ jẹ́ wípé ọmọ iná ní òun ò kí ń ṣàdédé jó ènìyàn bí kò bá kí ń ṣe pé àwọn ènìyàn tọwọ́ bọ òun lẹ́nu. Kí a lọ wo irú èèyàn tí Alẹ́ṣinlọ́yẹ́ tí ó jẹ́ nínú sinimá náà àti bí Alẹ́ṣinlọ́yẹ́ bí òun náà ṣe àwọn ènìyàn nínú sinimá náà. Bóyá ẹ̀yin ṣe ń ṣe alábàápàdé àwọn fídíò wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button láti fi lè máa rí àwọn movie review ní ìgbàkúùgbà tí a bá ń jù wọ́n sílẹ̀. A sì gbàládùra pé ojú, etí àti ọwọ́ èyí tí ẹ̀ ń lò láti fi máa tẹ subscribe button, èyí tí ẹ̀ ń lò láti fi máa gbọ́ àti èyí tí ẹ̀ ń lò láti fi máa rí wa. A gbàládùra pé kọ́kọ́ nínú wọn ò ní díbàjẹ́ ní àṣẹ Elédùmarè o. Ẹ subscribe sí orí channel wa kí a lè fún yín ní update ní ìgbàkúùgbà tí òṣèrébìnrin náà bá fẹ́ ju part 2 sinimá náà sílẹ̀.